Ẹ káalẹ́ o. Ẹ káalẹ́, ṣé mùsùlùmí ni yín? Bẹ́ẹ̀ ni Mùsùlùmí ni mí. Ẹ ṣeun. Ṣé ẹ lè ka kéwú? Mo lè ka díẹ̀. Mo kì í Ẹ̀dẹ̀ lè ṣàfà o, but mo lè ka díẹ̀. ẹ̀dẹ̀ lè tú. Mo lè tu níwọ̀nba. Ẹ tú líláfi Kùrẹ́ṣì fún wa, ẹ kà kẹ́ bá wa tú líláfi Kùrẹ́ṣì. Ẹ ti kó wa, ẹ bá ti minimize àgbọn yín mọ́ o. Ẹ bá wa ka líláfi Kùrẹ́ṣì. Ẹ̀yin àfáà tẹ́ bá wà ní comment section ẹ lè ṣe àì. Tẹ́ bá ti minimize àgbọn yín mọ́ o, a máa ní láti drop yín nìyẹn o. Mo fẹ́ sáré lọ wò ó ni mi ò lè kà á ọ̀fàǹdì o. Ṣé bá wá pé mùsùlùmí ni yín ni? Mùsùlùmí ni mí, mi ò kì í ṣàfà, mo ti sọ tẹ́lẹ̀. Báwo lẹ wá ṣe máa ń kírun? Gẹ́gẹ́ bí nǹkan tó bá rọ̀yàn lọ́rùn nínú Quran lèèyàn lè fi kírun. Àwọn súrà wo ló wá rọ̀yìn lọ́rùn, ẹ dárúkọ súrà yẹn fún wa. Suratul Ikhlas rọ̀ mí lọ́rùn. Ok, ìwọ tó ni? Ṣé ò nìkan lẹ́mọ̀ ni? Mo sọ pé ètò rọ̀ mí lọ́rùn, Suratul Ikhlas rọ̀ mí lọ́rùn, Suratul Inna àti Iná rọ̀ mí lọ́rùn. Suratul Duha rọ̀ mí lọ́rùn. Ok. Ó ti tọ́dún mélòó tẹ́ ti ń ṣe ìsìláàmù yẹn? Ibẹ̀ náà la bí mi sí. Ṣé ẹ ti parí secondary school? Presently bẹ́ẹ̀ ni. Higher institution ńkọ́? Mo ṣe wà ní school báyìí. So tí àwọn afáàyè bá wá ń sọ nǹkan fún yín tí ẹ̀dẹ̀ máa àwọn nǹkan wọ̀nyí, so báwo lẹ ṣe fẹ́ understand nǹkan ẹ mọ̀ pé mo lè máa sọ nǹkan fún yín kó jẹ́ pé lọ́ọ̀ni mò ń paṣẹ mọ̀ pé kò sẹ́ni tí ò kí ń parọ́. English Quran ti wà. Ó ti wà. Internet jẹ́ ti wà. Alright. So now a bá gbé English Quran fún yín ẹ ṣáà máa lè kà á kó ẹ̀dẹ̀ nílé bá lọ́bì bákan. Of course. Alright. So now nǹkan tí màá kọ́ sọ ni pé Islam tẹ̀ ń ṣe, you understand, Allah kò kí ń ṣe Ọlọ́run, wọ́n gbé wọ́n wá pè fún yín lọ́lọ́run ni, you understand. So orúkọ tẹ̀ ń ṣe ẹ lórúkọ mùsùlùmí tán sọ yín? Bẹ́ẹ̀ni. Kí ni orúkọ tí wọ́n sọ yín? Ahmad, okay. So ẹ̀yin lè bá Muhammadu jorúkọ. So now ṣe rí irú orúkọ tẹ̀ ń jẹ́ yẹ, ṣe mọ̀ pé àwọn tó sọ Muhammadu tí wọ́n sọ lórúkọ, ṣe mọ̀ pé wọ́n ń ṣe mùsùlùmí? Bẹ́ẹ̀ ni kí Muhammad tó dé. Ẹ̀ẹ́dẹ̀ mọ̀ pé wà tó pé 40 years of age ló tó gba Islam ni wọ́n gán tó sọ pé òun ti di òjíṣẹ́ tí Allah pè òun. So ó túmọ̀ sí pé orúkọ tẹ̀ ń jẹ́ orúkọ àwọn ṣìgìdì, àwọn abọ́ ṣìgìdì, kì í ṣe kò sí nǹkan tó ń jẹ́ orúkọ mùsùlùmí, orúkọ Saudi. So automatically pẹ̀lú orúkọ tí wọ́n sọ yín tẹ̀ ń jẹ́, automatically wọ́n ti pa kádàrá yín àbí wọ́n ti pa àyànmọ́ yín, wọ́n ti padà, wọ́n ti sọ yín dọmọ lárúbáwá automatic. So tí wọ́n bá ń jẹ́ orúkọ lárúbáwá ìyẹn mi pé ẹ ti dọmọ lárúbáwá. Rárá, èèyàn ń jẹ́ orúkọ lárúbáwá mi kò ti dọmọ lárúbáwá. Kí ni ìtumọ̀ Ahmed yẹ? Ní èdè lárúbáwá, ní èdè lárúbáwá, tá bá tú sí Yorùbá, ó ń túmọ̀ sí pé bí ẹni tí wọ́n yìn, like a praiseworthy, like ẹni tí wọ́n yìn. So ẹni tí wọ́n yìn, ó yẹ yín ní ìtumọ̀ ẹ̀. So ṣé ẹ̀yin wá gbọ́ ibi tí ti ń sọ pé ẹnìkan nílẹ̀ Yorùbá wọ́n ń pè ní ẹni tí wọ́n yìn, pé ẹni tí wọ́n yìn, bọ̀dá ẹni tí wọ́n yìn, bọ̀dá ẹni tí wọ́n yìn. Ṣèbí Yorùbá ní nǹkan tó ń pè ní Tóyìn. No, ẹni tí wọ́n yìn ẹ máa gbọ́ ó yàtọ̀ sí Tóyìn jẹ́ kò yẹ kó dá wà gan, òun ò tún dá wà. Ó náà ní ẹ máa gbọ́ wọ́n lè sọ pé Olúwa Tóyìn àbí àwọn òrìṣà míì tí wọ́n bá fẹ́ fi kún, but nǹkan tẹ́yìn sọ yẹ òun dá wà ni. Ẹni tí wọ́n yìn yẹ ó dá wà ní, bọ́ ibẹ̀ yẹ kọ́ ni mò ń lọ. Now orúkọ tá à ń sọ yẹ, ẹ ṣe sùúrù, orúkọ tá à ń sọ yẹ ṣé ẹ mọ̀ kí wọ́n ti ń sọ kí Islam kó tó bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ni. So báwo wá ní irú orúkọ yẹn ti fẹ́ di lónìí, ẹ ṣe wá máa sọ pé orúkọ Islam ni. Wọ́n sọ pé àwọn tó ń sọ orúkọ yẹn jọ́ kìnìún àná wọn kì í ṣe mùsùlùmí. Ṣé rí tá bá sọ pé orúkọ Islam, torí pé Islam ti padà lálẹ́ wù ní Arab. Normally orúkọ Arab ni, it is Arabian name, in fact àbí ká sọ pé Arabic name náà máa ń pè. So the fact pé èèyàn ń jẹ́ Arabic name, akọ̀wá torí pé Islam lálẹ́ wù ní Arabic la ṣe ń tú sí Arabic Islamic name. Normally it is an Arabic name. Anybody mo ṣe wà yín sí mo lè decide láti sọ pé. Brother mi Mr. Ades Mola. Yes sir. Ẹ pẹ̀lẹ́ bàbá Adélékè ẹ kú iṣẹ́.
mi fẹ́ kí ẹni yìí dá yín láàmú púpọ̀. Mr. Hades, èmi báyìí ń sìn ká sọ pé bóyá ọmọ 20 years ni mí. Okay. Àdìgún Ọlánrewájú ni mò ń jẹ́ Ifámọ geography. Mo wá fẹ́ gba ìsìláàmù lónìí. Ṣé ẹ mọ̀ wípé àwọn mùsùlùmí máa change orúkọ mi, wọ́n máa fún mi ní orúkọ mùsùlùmí, olówó Èkó welcome. ẹ̀rí àwọn tán bá máa change yín sí àbí kí n assume pé assumption pé fẹ́ di mùsùlùmí gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ tán bá fún yín ní orúkọ Arabic name wọ́n kàn fi ń because hadith kan tó sọ pé ẹ fẹ́ràn Lárúbáwá torí àwọn nǹkan kan ok torí pé bí ànábì jẹ́ Lárúbáwá àti pé torí pé Islam Lárúbáwá ni náà ṣe fẹ́ fún yín ní orúkọ Lárúbáwá kò túmọ̀ sí pé rárá ẹ má dàpọ̀ Hades ẹ káyìí náà ó sọ nǹkan mẹ́ta ṣó dárúkọ torí kẹ́lẹ́ bá àmọ́ jẹ́ orúkọ Lárúbáwá ń bẹ̀ ni. ẹ gbọ́ mo ní torí pé Islam. ẹ máa gbọ́ ó ní ahibule arabiya kò sọ pé kẹ́yìn ó fẹ́ ẹ máa ń ṣe àwọn afáà ni wọ́n máa ń ṣe àdéhùn yẹn tún fún yín. Muhammadu ló sọ wípé òun fẹ́ràn Lárúbáwá ẹjọ́ bá mi tilẹ̀kùn bẹ̀yẹn ẹ̀kọ́ yẹn débi báyìí. ṣẹ́ni tó bá fẹ́ràn mo ń bọ̀ ẹ̀yin ò ka Lárúbáwá o tèmi bá ti ń ka Lárúbáwá ẹ dákẹ́ kí n kà á tán tẹ bá mọ̀ pé fẹ́ kà á kí n dákẹ́ kẹ́ ẹ̀ kà á. ó yẹ ká. Muhammadu sọ pé ahibole arabiya tali salasin ó ní Muhammadu òun fẹ́ràn èdè Lárúbáwá torí nǹkan mẹ́ta lè á ní arabiyyun ó ní torí pé Muhammadu Lárúbáwá lòun wal Qur'anu arabiyyun torí pé Qur'ani Lárúbáwá ni wọ́n fi kọ wa kalamu ahlil jannati fil jannati arabiyyatun torí wípé èdè tí àwọn ọmọ àlùjánnà ọmọ sọ nínú ọgbà àlùjánnà Lárúbáwá ló máa jẹ́ kí ló fi kan orúkọ tó fẹ́ sọ mí o. ọ̀ya ẹ yẹ kí n sáré sọ ilé ni pé ṣẹ́rí mo ń bọ̀ wá dáhùn question orúkọ yẹn o ṣẹ́rí ẹni tó bá ti ẹ sọ pé Muhammadu tó ń pé Muhammadu jẹ́ Lárúbáwá so ká nífẹ̀ẹ́ Lárúbáwá ẹni tó bá ti nífẹ̀ẹ́ ànábì ó gbọ́dọ̀ nífẹ̀ẹ́ nǹkan tí ànábì náà nífẹ̀ẹ́ sí torí ẹ̀ la ṣe ń lò bẹ́ẹ̀ náà ṣẹ́rí àwa jẹ́ bẹ́ẹ̀ àbí a nífẹ̀ẹ́ sí kò mean pé it's not good kò mean pé nǹkan tí ò dáa ni so mo ṣe orúkọ mi ibi tẹ́ ẹ dé yìí dá báyìí so baba Adex ẹ̀yin nífẹ̀ẹ́ Lárúbáwá báyìí àbí ẹ nífẹ̀ẹ́ ànábì. bẹ́ẹ̀ ni sà. so tíyẹn bá dẹ̀ nífẹ̀ẹ́ èèyàn máa rí nǹkan kan àpèjúwe kan tíyẹn rí lára tíyẹn bá nífẹ̀ẹ́ èèyàn máa lè emulate àwòkọ́ṣe ẹ̀ àbí so ẹ̀yin dẹ̀ jẹ́ mùsùlùmí ẹ̀dẹ̀ ti pẹ́ ní mùsùlùmí. ẹ jẹ́ kí n dáhùn question bàbá yẹn tán lẹ́ẹ̀kan but ẹ yẹ continue. ẹ ṣì máa dáhùn torí pé ti sọ pé nífẹ̀ẹ́ Muhammed ni so torí pé ó jòjìṣẹ́ so ẹ̀yin dẹ̀ jẹ́ mùsùlùmí àbí. bẹ́ẹ̀ ni sà. so ẹni tẹ́ ẹ nífẹ̀ẹ́ yẹ tó jẹ́ Muhammad yẹ tó yẹ nìkẹ́ nífẹ̀ẹ́ gba àwọn nǹkan tẹ́ ẹ nífẹ̀ẹ́ yẹ àwọn nǹkan dáadáa márùn wò lè sọ fún wa ń pa ẹ̀ tó wù ní wà ní o. Kánábì gẹ́gẹ́ bí àwọn ìtàn tá a ti kà ni pé wọ́n ní ànábì jẹ́ olóòótọ́ òun náà ó dẹ̀ jẹ́ ẹni tí ó máa ń spread the peace ó máa ń spread this peace and ó jẹ́ ẹni tó máa ń keep àdéhùn ó dẹ̀ máa ń ṣe dáadáa gẹ́gẹ́ bí àwọn ìtàn tá a ti kà tá a dẹ̀ ti gbọ́. ṣé iye nǹkan tẹ̀kẹ́ lé dárúkọ náà nìyẹn. And ó jẹ́ máa spread love ìyẹn gan ti cover everything. bẹ́ẹ̀ni so now ṣé àwọn akéwì nǹkan tẹ́ ẹ sọ yìí tẹ́ ẹ sọ fún wa yìí ṣé ẹ kà á ni àbí wọ́n sọ fún yín. àwọn ibì kan wà tá a ti kà and most of them wọ́n sọ fún wa sísọ náà ni wọ́n kà fún wa náà ni. ìtẹ́yìn kà gẹ́gẹ́gẹ́gán oníkẹ́yìn sọ fún mi kẹsàn-án yìí ti gbogbo ìtẹ́yìn ti kà gẹ́gẹ́gẹ́gán ni kẹ́yìn sọ. mo ti kà àwọn ìwé mi ò jẹ́ pé mo lè má lè mú evidence jáde bó mo ti kà àwọn ìwé mi. èwo tẹ́ ẹ kà nínú ìwé yẹn èwo ni nǹkan tẹ́ ẹ kà yẹ ẹ kàn sọ. ṣé mo kí for example irú hadith kan sọ pé mo lè má lè mú ibi tó wà jáde but ẹ mọ̀ kẹ́yìn ti ní knowledge dáadáa ẹ máa mọ̀ tí bá ti ń sọ. ibi tí wọ́n ti hadith kan wà tó sọ pé àwọn nǹkan mẹ́ta kan la fi mọ̀ ẹni tó jẹ́ mushrikin kò kí ń pàdéhùn tó bá fi nǹkan sí lọ́wọ́ kò kí ń ó máa jàǹbá àdéhùn ó jẹ́ ẹni tó bá ẹ̀rọ tó bá sọ ó máa bá a jẹ́ irọ́ ló máa ń pa so ẹni tó lè máa sọ pé ok o ẹ má jẹ́ ẹni tó ń parọ́ definitely is breaching kí wọ́n máa parọ́. ẹ ṣe sùúrù normal thing ni wọ́n lè ní kẹ́ máa kówó jẹ kẹ́ni yẹn máa kówó jẹ mo lè ní kẹ́ máa fẹ́wọ́ kó jẹ́ pé ẹni yẹn gan fẹ́wọ́
ṣe understand àwọn Ah, kan tó máa sọ pé ọ̀rọ̀ mi ní kẹ́ ẹ wò ẹ má wo ìwà mi so ó túmọ̀ sí pé ẹ̀yẹ́ lè máa sọ nǹkan lẹ́nu kó dẹ̀ máa wùwà so àwọn nǹkan tẹ́ ẹ sọ yìí ṣe understand ẹ jẹ́ ká tún fi yẹn sẹ́gbẹ́ kan ẹ wá tún fún mi ní nǹkan aburú márùn-ún tíyàn tún lè wù níwà tẹ́ fi lè sọ wípé olórí burúkú lélẹ́yìn yẹn gbọ́dọ̀ tẹ́lẹ̀ ẹ tún fún mi márùn-ún ẹ̀pẹ́ ti sọ bí mélòó kan nípa ti tẹ́rí lára Muhammad so wá sọ nǹkan aburú bíi márùn-ún tíyàn lè wù níwà tẹ́ fi lè gbére. tí bá ní ká wò ní àdámọ̀ téèyàn àti gẹ́gẹ́ bí ẹ̀sìn tíyàn bá mọ̀ ọ́n mọ̀ láìṣẹ̀ tó pààyàn ẹgbẹ́ ẹ̀ tó mọ̀ ọ́n mọ̀ láìṣẹ̀ nǹkan aburú ni. Tí èèyàn bá tún tí bá sọ pé kéèyàn bá tèèyàn jẹ́ ọ̀nà oríṣiríṣi téèyàn fi lè bá tèèyàn jẹ́ wà but kàṣá sọ pé tíyàn bá tèèyàn jẹ́ nǹkan aburú ni. Tí èèyàn bá ṣe nǹkan tí ó bà ẹlòmíì nínú jẹ́ nǹkan aburú ni. So bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. All right. So ṣé wàá mọ̀ pé according to Muhammad gan iṣẹ́ tí wọ́n gbé lọ́wọ́ àti ìjẹ́ òjíṣẹ́ pẹ̀lú nǹkan tẹ̀ kàn sọ yẹn márùn-ún mo ní kẹ́ dárúkọ mo rí méjì àbí mẹ́ta lẹ̀ ti dúró ṣé ẹ mọ̀ pé according to ẹni tẹ́tọ́ pé ẹ fẹ́ wo àwòkọ́ṣe lára ẹ̀yẹ tẹ́tọ́ pé nífẹ̀ẹ́ sí tẹ̀ ń bá jórúkọ yẹ ṣé ẹ mọ̀ pé iṣẹ́ tí wọ́n gbéran gan tó jẹ́ Islam gan iṣẹ́ ìpànìyàn ni àti wípé ìjẹ́ ìmú Muhammad gan abẹ́ ìpànìyàn ló dúró sí ǹjẹ́ ẹ mọ̀. Ẹ lè sọ bẹ́ẹ̀ fún mi. ṣé ẹ máa bí. bó ti ẹ lè sọ bẹ́ẹ̀ bó ti ẹ pé ó ṣẹlẹ̀ kò mí pé iṣẹ́ because even tá a bá wo transliteration Islam gan is coined wọ́n wá látara pé okay to spread peace. You understand? A máa ṣe débẹ̀ Islam is just submission that is Islam submission to the will of Allah salam ni wọ́n ń pè ní peace kì í ṣe Islam so méjèèjì yẹ ọ̀tọ̀ọ̀tọ̀ ni so now gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ èmi fẹ́ gbé àdìtì kan wá fún yín àti wá gbé Quran wá fún yín ṣe understand so àwa máa kó lórí ọ̀rọ̀ yẹn so àkọ́kọ́ náà mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé gbogbo nǹkan tó jẹ́ nǹkan aburú láyé yìí òun ni Muhammadu gbélé ayé ṣe gbogbo nǹkan aburú tẹ́ bá lè rò nínú orí yín ìpínyàn lè wù láyé yìí gbogbo ẹ̀ ni Muhammadu ṣe so now àkọ́kọ́ náà kí mo sọ fún yín pé abẹ́ ìtàjẹ̀sílẹ̀ ni Muhammadu ló dúró lórí ẹjá wọnú àdìtì yìí. Okay. Ìyẹn nu kámẹ́rà yẹn. Ṣé ní kàdìtì yìí? Ṣé English ni àbí okay? Ó ní Arabic ni wọn. Ṣé Arabic ẹ ni? No, ìyẹn kì í ka English yẹn. All right. So àdìtì ní kàdìtì. Hadith wòlélẹ̀. Sahih Bukhari ṣe rí lókè 25. Okay. Ẹ lè screenshot ẹ̀ náà so ẹ̀ka. Allah's messenger said, I have been ordered by Allah to fight against the people until they testify that none has the right to be worshipped but Allah, and that Muhammad is Allah's messenger. And after the prayers perfectly. And offer the prayer perfectly. And offer the prayer perfectly and give the obligatory charity. So if they perform that, then they save their lives and property. Okay, and property for me, except for Islamic laws, and then their reckoning. Okay, and then their reckoning will be done by Allah. Ṣé àìkàtà ẹ̀ka yẹn ṣó yé yín? Ó yé mi, ẹ lọ sókè. Òkè náà mo wà. Òkè náà mo wà. So now, ṣẹ́lí tú. Mo lè tú. Ó yẹ tú. I have been. Ó ti yé mi kò nídìí ká tún máa tú. Kí ni Muhammad sọ iṣẹ́ wo ni Muhammad sọ kí wọ́n gbé ràn? He said, I have been offered by Allah. Ordered. Okay, yeah. Ẹjọ́ ẹ bá wa tú ní Yorùbá àwọn ògbébò ẹjọ́ àwọn èèyàn wá wà nílé tí wọ́n gbébò ẹjọ́. Ṣé fẹ́ sọ pé ẹ̀ tí kàálì tẹ́lẹ̀ ni? Ẹ jẹ́ kí n máa kà kí n máa tú bàbá Adémọ́lá. Ó ní I have been ordered by Allah to fight against the people. Okay, wọ́n ti pa mí láṣẹ láti bá àwọn èèyàn jà. Until they testify that none has the right to be worshipped but Allah. Until they testify that none has the right to be worshipped but Allah. Worshipped
but Allah. Allah until tán bá jẹ́rìí pé Ọlọ́run ni Allah ni ká máa sìn. So pé Allah ṣe ẹgbọ́n kan tó sọ ń bẹ̀ yẹn wọ́n pòun láṣẹ Allah ti pòun láṣẹ kóun máa bá gbogbo àwọn èèyàn jà títí tí wọ́n fi máa gbà ń pé Allah nìkan ni wọ́n gbọ́dọ̀ máa sìn and that Muhammad is Allah's messenger ń pé Muhammadu dẹ̀ rí òjíṣẹ́ Allah ni and offer prayer perfectly so àwọn èèyàn àwọn náà máa kírun and give obligatory charity wọ́n máa yọ sàká so if they perform that ó ní tó bá ti pé àwọn tó ń bájà yìí tó bá ti fi lè gbọ́dọ̀ sóhun lẹ́nu tó wọ́n ń ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí ó wá ní then they save their life and property ṣe ẹ understand nǹkan tó ń pè ní life and property so ẹ̀mí wọn àti dúkìá wọn wọ́n ti gbà á lálọ́wọ́ òun ò ní dẹ́mi wọn légbodò òun nípa wọn bí àwọn bandit yẹn now ó wá ní and property from me except for Islamic law àyàfi àwọn òfin Islam yẹn ní ká máa aláfẹ́ mẹ́jẹ̀ kẹfún lẹ́jẹ̀ so àwọn òfin mùjẹmùjẹ yẹn and then òfin aláfẹ́ mẹ́jẹ̀ náà wà ńbẹ̀. ó wà ńbẹ̀ bẹ́ẹ̀ ni àwọn Islamic law a máa gbé wá fún yín and then after and then their reckoning a máa gbé and their reckoning will be done by Allah ó ní lẹ́yìn òfin yẹ àti gbogbo àwọn nǹkan wọn tó kù yẹ Allah ló máa ṣe ìdájọ́ ẹ̀yẹ tí wọ́n bá ti dọ́rùn nìyẹn now ṣe rí àyà yìí according to bí Muhammadu ṣe sọ yìí ṣe mọ̀ pé mo sọ fún yín pé nǹkan tí Muhammadu wá ṣe láyé ìpànìyàn ni ṣe mọ̀ pé irú àyà yìí bákan náà wà nínú Kùránì náà Muhammadu ló sọ eléyìí Allah gangan fún rẹ̀ tí Muhammadu sọ pé gbóṣẹ́ yẹn rùn Allah náà tó wá sọ pé ẹ̀yin mùsùlùmí náà iṣẹ́ tó ń gbé lẹ́yìn lọ́wọ́ náà ni kí ẹ máa pààyàn ṣe mọ̀ kó wà ní Kùránì náà bẹ́ẹ̀ ni ó wà. so ṣé irú nǹkan báyìí ó wá jẹ́ nǹkan tíyàn lè wò láwòkọ́ṣe lára ẹni tí wọ́n ní kéèyàn máa tẹ̀lé ìkan lára ìdílé yìí ìpànìyàn àkọ́kọ́ ta kàn kọ́kọ́ mú wá so adèlélé mi tó ti pààyàn náà wà so bọ̀ ilé ìka bẹ̀rẹ̀ láti bíbá. but ẹ lè mú nínú Quran ẹ lè mú ibi tó ti sọ pé kẹ spread the peace náà wà àbí. kò sí. bẹ́ẹ̀ ni kò sí. tẹ̀yìn bá ní ẹ lè fún wa. mo fẹ́ mú wá ni. ó yá ìmú wa. bọ̀ eléyìí ti kọ́kọ́ yé yín ná kẹ́ tó lọ. so eléyìí ti kọ́kọ́ yé yín ná. ó ti yé mi reason tí mo ti fẹ́ mú spread the peace wà ó ní pé ṣe rí. ẹ mú wa but àti kọ́kọ́ gbà pé eléyìí ìpànìyàn ni àbí. so ẹ lọ mú ti peace yẹ wa so ẹ ṣe ẹ káàbọ̀ bàbá olówó Èkó so kíkiní yẹ lè bá yé brother wa yìí dáadáa so Kudex so Don Kaduz ṣẹwà ń bẹ Don Kaduz all right so honourable ọmọ àtàrọ sà ẹ kú gbìyànjú o Ọlọ́run àtúbọ̀ máa fún yín ní ọgbọ́n ìmọ̀ àti òye tẹ́ fi ń to ọpọlọ yín ní dọ́bà o ẹ máa mọ̀ ọ́ ṣe lágbára Ọlọ́run anyway èmi kọ̀ wá ń bì láti fún yín just give you kudos fún ìmọ̀ àti ìlàlójú tẹ̀ ńlá àwọ̀ ènìyàn gbogbo bó ṣe wù kó lè jẹ́ Ọlọ́run Olódùmarè a máa gbà fún yín á dẹ̀ máa gbà fún gbogbo ilẹ̀ Yorùbá ò ní di ẹni àná lágbára Olódùmarè ẹ ṣé gan mo ní kí n dúpẹ́ lọ́wọ́ yín kí n kọ̀ wá sókè pé èmi náà ń gbádùn yín kò sí ọjọ́ kan tí mi kì í tẹ̀lé látago 8 títí di aago 12 ságo kan mo máa ń wà pẹ̀lú yín 247 fún ìmọ̀ àti òye àwa náà dẹ̀ tún jẹ́ káwọn èèyàn wa mọ̀ nílé pé gbogbo ẹ̀sìn tó léwu tó ń fún wa ẹ jẹ́ ká mọ̀ tá à ń ṣe ká padà sí ilé wa ká dẹ̀ mọ̀ ibi tí a kù sí Ọlọ́run máa fún yín á dẹ̀ máa Elédùmarè á máa fún yín á dẹ̀ máa gbà fún yín ní gbogbo ọ̀nà ẹ ṣé gan. all right ẹ ṣeun bàbá Adémọ́lá tẹ́ bá ti pẹ́ jù lórí tẹ́ bá ti minimize tẹ́ bá ti pẹ́ jù ó máa drop yín so ẹ pé akẹ́ ṣe kíákíá Adé Global so àwa mùsùlùmí tó bá ṣì wà ní comment section ẹ jẹ́ ká send the request so Adémọ́lá so ibi tá a ṣe ń lọ sí jìnnà so mo kàn fẹ́ kákan gba bẹ̀yẹ láti fi bẹ̀rẹ̀ ibi tá à ń lọ ni but peace tẹ̀ ń wá káàkiri bóyá kẹ́ má wulẹ̀ stress ara yín kò sínú Quran so kò síbi tó ti ní pé ẹ ṣe peace so mi wàá mọ ibi tẹ́yìn ti bóyá ẹ̀yin Quran lẹ́ka so nítorí ó máa ń rí bẹ́ẹ̀ ń gbà mí so kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀
so bàbá ọmọ ọba ẹ káàbọ̀ o. So Ọláwálé. Ẹkú ètò Yeah. ẹ̀làbọ̀ yìí. Yeah. Àbọ̀ yìí. Akin Ugbo Ato. Adélékè mo kí yín gan-an. Mo kí Akànbí ọlọ́ba MS bàbá. Mo kí gbogbo lé o. Ojú òní ti gbogbo wa o. Ẹ ṣe ń là wá lójú o. Ọlọ́run máa túnbọ̀ fún yín ṣe o. Ṣíṣe iṣẹ́ bọ́jọ́kọ́jọ́ máa lè yọ ṣíṣe iṣẹ́ òní bẹ́ẹ̀ ní kankan wa o. Gbogbo ọmọlẹ̀ Yorùbá ọmọ kóòtù òjíire ìdààmú òní bá gbogbo wa o. Gbogbo àwọn àfáàyàn tó dẹ̀ ń wá sókè tó máa ń fún wa ní pressure yìí náà wọ́n tanra wọn ní gbogbo wọn náà máa padà farabalẹ̀ because à ń wá ìlọsíwájú fún ilẹ̀ Yorùbá wa ni àwọn ń wá láti jẹ́ kó bàjẹ́ fún àwọn ọmọ ilẹ̀ Yorùbá ni Elédùmarè ọba tó láyé tó lọ́run ní fún wọn ṣe yóò wọlá olúkòso ayé anákàtà yẹ́rìyẹ́rì kò ní fún wọn ṣe yóò wọlé ìṣúlá lóògiri òkú abániwọ́rọ̀ bá rí dá ìbọ̀ra burúkú ti jẹ́ látọ̀pá wọ́n ní ìgbẹ́kẹ́ni fọwọ́ ti lé gbalámọ̀ ní jẹ́lẹ́gbẹ̀ ògiri ojú òní ti gbogbo àtàwọn ọjọ́ ọmọ ilẹ̀ Yorùbá pátápátá o àtàwọn tí ń bẹ lókè ni àtàwọn tí ń bẹ nílé ni gbogbo alárọ̀wọ́ mú gbogbo alárìíbá ti ṣe láàárọ̀ náà gbégbà mo kí gbogbo lé o mo ní kí n ṣàdúrà fún gbogbo lé ni lágbára àwọn tó láyé ojú òní tiwa o yóò wọlé àwọn ìyá mi sòmọ̀ nìkan paná àgbọn olókìkí òrò àwọn tán ní dédé àkókò yìí wọ́n mọ̀ tiwa lẹ́yìn ojú òní ti yín o mo kí gbogbo lé o. Ẹ ṣé o adúpẹ́ o. So Adémọ́lá ṣe ti mú báàsì yẹn wá kálíbà tẹ̀síwájú. bẹ́ẹ̀ ni mo ti wà ń bí. Ó yá báàsì wo ni? Ẹ kọ́kọ́ lọ ṣe Suratul Anfal. Aya verse what? Okay. Chapter 8 verse 61. Quran 8:61. Yeah. So Salawudeen. Ẹ kálẹ́. Ṣé Mùsùlùmí ni yín? Bẹ́ẹ̀ ni sà. All right. So hold on. Mbọ̀. Good example. Ẹ kálẹ́ o. Ṣé Mùsùlùmí lẹ́yìn náà? Mùsùlùmí tẹ́lẹ̀ bọ̀ nígbà tí mo bẹ̀rẹ̀ sí máa follow yín bí mo ti padà sí ilé normal láti ilé wa àwọn oníkan tí a ní nǹkan táwọn pọ́sẹ̀ tẹ́lẹ̀ bọ̀ Islam ti gba ọgbẹ́. Ẹ ṣé. So Adémọ́lá yá ẹ má minimize mọ́ so ẹ jẹ́ ká stable. Adémọ́lá. Mr. Akalumi. All right. So aya ilẹ̀ mú wa. I'm coming. So ṣé ẹ lè kà àbí ẹ jẹ́ kí n gbé sí àti Quran ṣé ẹ ti rí 61 lókè. Inú yín ò clear dáadáa but màá try. Ẹ jẹ́ kí n gbé wá kí n screenshot ẹ wá. No, ẹ kà lọ́dọ̀ yín but tí wọ́n fẹ́ kí n kà máa rí. So now ó yá ó nìyẹn. Ẹ lè kà báyìí ẹ lè gbé sókè. And if the enemy is inclined towards peace, make peace with them, and put your trust in Allah. Indeed, He alone is the all-hearing and all-knowing. So ibo ni Allah ti pèpè fún peace. Okay, so nǹkan tó sọ mẹ́rin sí kò sọ nípa peace. Kò sí nǹkan tó ń jẹ́ peace nínú Islam. Nǹkan tí mo ń gbìyànjú láti sọ fún yín nìyẹn. Ẹ rí i pé àdìtì tí mo gbé wá àṣẹ tí wọ́n pa Muhammad ó ní pé kó máa gbé ogun ti àwọn èèyàn. So ṣé tí mo bá gbógun tì yín ṣé ẹ ní gbógun tì mí padà? Ìbéèrè mo bi yín ṣé tí mo bá gbógun tì yín ṣé ẹ ní gbógun tì mí padà? Ìdámọ̀ èèyàn nìyẹn. Now ẹni tí wọ́n wá rán níṣẹ́ tó jẹ́ pé ogun gangan ló gbé wá wọn kì í ṣe ọ̀tá ẹ̀ ogun gangan lọ̀tá wọn. Tẹ́ bá sọ pé kí wọ́n seek peace pẹ̀lú wọn ìyẹn ni pé kí wọ́n allow Islamic law pẹ̀lú wọn torí ìdí táyà yìí fi ṣọ̀kalẹ̀ nítorí ẹ̀yin bẹ́ẹ̀ ṣe kákí púpọ̀ mi ní go deep nínú ẹ̀. Now according to Islam àti Quran kò sí àyà kan tó tẹ́ mùsùlùmí kankan lè mú wọn gbogbo àgbálá ayé nínú Quran yìí àti nínú tàn ní kí wọ́n gbé ogun lọ bá Muhammad. Do you understand? Ní pé wọ́n gbé ogun lọ bá Muhammad ló bá lọ ìdígunjalè gan ni ló máa lọ gbá wọn ló máa lọ kọlù wọn. So àyà tẹ́ mú wá yìí tẹ́ bá understand ẹjẹ́ tí ẹ̀kọ́ gbé nǹkan tí àyà yẹn gan English ìtumọ̀ nǹkan tó jẹ́. So tẹ́ bá rí nǹkan tí wọ́n kọ sí ok ṣé rí báyìí ó lé báyìí spoils of war
spoils of war àwọn nǹkan tẹ́ ẹ jí kó níbi ìdígunjalè tẹ́ ẹ lọ́jà àwọn nǹkan tẹ́ ẹ kó onítúmọ̀ ááyà yẹ so tó bá ń gbọ́ àǹfà sóràtò àǹfà ṣe rí inú ááyà yìí gangan ibẹ̀ gangan ni kódà nítorí pé tiẹ̀ wà mú ááyà yìí wá so ẹ jẹ́ ká lọ wọnú 39 yẹ ẹ wá fi máa mọ nǹkan tí Islam gangan tún jẹ́ lápá kejì Quran 8 so tẹ́ ẹ bá kàn mú Quran tẹ́ ẹ understand nǹkan tó jẹ́ gẹ́gẹ́ bí mo ṣe gbé wá fún yín nínú hadith ń pè kò sí nǹkan tó ń jẹ́ peace nínú Islam so ẹ jẹ́ kí n gbé 39 ẹ̀ wá so nínú 39 yẹ màá tún wá gbé verse mi wá ẹ jẹ́ kí n kọ́kọ́ gbé wá ná. so mo tún lè padà tún gbé 12 ẹ̀ náà mo tún lè tún gbóòn náà wá so ẹ wo 39 yẹ ṣe lè kà Adémọ́lá Adémọ́lá wà ń bẹ́ẹ̀. Hello, sáyé sí tèmi ni o, mo wà ń bí o. Àti gbé wá sí screen ẹ ní láti stress mọ́. Ṣé àwọn kẹ́kẹ́ tí mo sọ lẹ́ẹ̀kan nínú Kùránì yẹ àmì nínú àdìtì tí mo mú wá mo ní ibi tí Allah náà ti sọ nínú Kùránì náà wá. You understand? So ibi tí Allah ti sọ èmi màá sì fún yín ní ẹyọ kan sí mo dé fún yín bí méjì bí mẹ́ta torí nǹkan tí Islam gangan jẹ́ gbọ́dọ̀ máa ideology nǹkan tí Islam jẹ́ so lẹ́yìn ìgbà tí wọ́n máa ideology yẹ àwọn tó ṣe máa gbé yín lọ pé Islam ò sí fún ẹ̀yin ọmọ Yorùbá tó bá yẹ kó ọmọ Yorùbá bá ní kò sí fún yín ẹ̀yọ ojú ràn ní so now ẹ wo àyà yìí ṣẹlẹ̀ ká. Látòkè àbí? Anyone Quran 8 verse 29. Only fight against them until there is no more prosecution and your devotion will be entirely to Allah. But if they desist, then surely Allah is all seeing of what they do. Ṣé rí pé this same verse ṣé rí pé ó align pẹ̀lú àdìtì ẹ̀kan yà bí? Ẹ dúró rárá ó yàtọ̀. Ẹ tún kà. Only fight against them until there is no more prosecution. Bẹ́ẹ̀ ṣe ń tú kíní ẹ tú eléyìí náà dáadáa o. Ó ní until there is no more prosecution which means pé àwọn kan náà ti ń prosecute àwọn kan before kí wọ́n tó wá sọ pé ẹ bá wọn jà until tí ò bá ti prosecution mọ́. Ẹ wá hold on báyẹn. Fọ́kàn tó sọ ń bẹ̀ yẹn until there is no more. Ẹ hold on báyẹn. Ẹ rí pé nǹkan tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn ẹ bá wọn jà títí tí òfin ní sí nǹkan tó ń jẹ́ fìtínà ìyẹn ni pé tí òfin ní sí nǹkan tó ń jẹ́ ẹ̀sìn mi lórí lẹ́mọ̀. Rárá o. Ẹ lè wòsàlẹ̀ náà ẹ tún àwọn English mi ẹ tún àwọn English mi. Ẹ kà tán ẹ kà kíní ẹ̀ tán. Ẹ kọ́kọ́ wo àwọn English mi nǹkan tí mo kọ́kọ́ tú yẹ kẹ́yìn gẹ́gẹ́ kọ́kọ́ rí. Okay. Ṣé ti rí àwọn English mi lọ́wọ́ sàlẹ̀ abẹ́ rí? There is no more fitina mischief and fight them until náà ni until ẹ mọ̀ pé ẹ̀yin náà lè sọ ǹsìn ẹni wọ́n ń gbógun tì wọ́n ṣe tẹ́ bá lọ wo àyà yìí tọ́yìn kẹ́ ka story àyà yìí kí àyà yìí tó sọ. Ẹ mọ̀ story àyà bí? Ká pè ní olórúkọ tó máa ń pè. Sábàbù nùzúl. Àwọn nǹkan tẹ́ ẹ fi kẹ́ ń lọ yìí ní mọ̀dé bẹ́ẹ̀ mi lè ti fẹ́ gbé yín lọ síbi ibẹ̀ yẹ bọ̀tẹ́ bá fẹ́ lọ síbi ibẹ̀ náà mo lè túbà yín wà á lọ síbẹ̀ díẹ̀ bọ̀ eléyìí tí mo kọ́kọ́ gbé wà yìí ṣe understand tó pẹ́ gbé kan wálẹ̀ kan so ní ìsìn bá ti tẹ́yìn náà ti mọ̀ kan tó ń jẹ́ sábàbù nùzúl so ó túmọ̀ sí pé bẹ́ẹ̀ bí wọ́n ṣe sọ ẹ̀ ń dẹmọ ni so bẹ́ẹ̀ ṣe wá ń dẹmọ yẹn náà so àwọn abúlé akínwá bá yín. mi ò tiẹ̀ mo kàn ń sọ fún ẹ mọ̀ kí àwọn kan wà. ẹ jẹ́ kí n wà mo lè wà yín náà lọ síbi ibẹ̀ yẹn náà kò síbi tẹ́lẹ̀ sáà sí nínú Islam ṣe understand. So ẹ ṣe hold on ẹ bá wọn jà fight against them until there is no fitna mo tún wo ti sàlẹ̀ yẹ and until ẹ máa gbọ́ until the religion that is worship of all it is for Allah. So kí láti tiẹ̀ sọ lẹ́ẹ̀kan. ẹ má ti kúrò lórí ibẹ̀ yẹn èmi ṣe sùúrù ẹ̀yin lẹ́ẹ̀ fẹ́ ṣe sùúrù. a ní ẹ ṣe sùúrù náà màá ní kẹ́ẹ̀ka ìmọ̀ lè jẹ́ kẹ́ẹ̀ tú ẹ bá wọn jà títí tí òfin ní sí hold on bàbá Shuaib tí òfin ní sí ẹ̀sìn mi lórí ilẹ̀ mọ́. Rárá o bẹ́ẹ̀ ẹ ti ń tú sí kan mi. Tẹ́ máa lé hold on ó yẹ ìyẹn kàkẹ́ tú. English là ń wò yẹn only fight them until there is no more prosecution. See this thing in fact gan níbi ìsàlẹ̀ yẹn wọ́n tún sọ pé then only but if they desist. Ẹ tún sí Yorùbá. Òun náà ni ẹ tún wo bí wọ́n sọ pé. one by one ẹ máa tún one by one ẹ máa tún one by one. Ó yá mo like bẹ́ẹ̀ sọ yẹn only fight against them until there is no more prosecution that is ẹ bá wọn jà títí tí ò fi ní sí
mo fẹ́ lọ Yorùbá prosecution yẹn tí kò fi ní sí ẹ̀yà mi ní Yorùbá yẹn mi ò rántí mọ́ tí kò ní sí prosecution fìtínà and your devotion will be entirely for Allah, like ẹ̀yin tẹ́ ń bá wọn jà títí dìgbà tó jẹ́ pé ẹ̀tọ́ yín devotion yín àdìsọ́kàn yín ó máa jẹ́ ti Allah, àdìsọ́kàn ti ẹ̀yin wọn sọ ti wọn ti ẹ̀yin tó máa jẹ́ fún ti Allah. So ó mì pé wọ́n ti ń prosecute wọn ẹni Allah ṣe bá sọ pé okay ó yẹ ẹ bá wọn jà títí àdìsọ́kàn ti yín máa fi jẹ́ fún Allah nìkan. But if they desist, bàbá ẹ má dààmú ayín alábòsí wọn bí ẹ̀yìn kìí parí kìíní only and but if they desist tí wọn ò bá jáwọ́ then surely Allah is all seeing of what they do. Ìyẹn Ọlọ́run rí wọn gbogbo nǹkan tí wọ́n ṣe. Ọlọ́run àwọn ṣáà sọ pé kán continue láti máa bá wa jà. Allah ò kí ń ṣọlọ́run now mo mọ̀ ẹ jẹ́ kí n gbé Yorùbá wà kẹ́ ẹ Allah ò sọ pé kán continue ó yá mọ̀ ń gbọ́ yín. So now mi ò wulẹ̀ fẹ́ wọ́n bá yín lọ́ǹgẹ̀ so ẹ ka Yorùbá yẹ. Ẹ jà wọ́n lógun títí kò fi ní sí mi ò gẹ́tẹ̀ dáadáa ok ìfòòró ẹ jà wọ́n títí kò fi ní sí ìfòòró that is ìbọrìṣà eléyìí ìtú kiri lélẹ̀ but ìfòòró mọ́ gbogbo ẹ̀sìn yóò sì lè jẹ́ ti Allah pátápátá. Àwọn Yorùbá eléyìí wọ́n ti tún nǹkan míì síbí yọ. Nítorí náà tí wọ́n bá jáwọ́ tí wọ́n bá jáwọ́ nínú àìgbàgbọ́ dájúdájú Allah ni olùríran nípa ohun tí wọ́n ṣe níṣẹ́. So now ṣé gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n kọ sínú Yorùbá yẹ ṣé ẹ lè ka Arabic gan tó ní gbogbo ọtẹ pé ìtùkùtù ni wọ́n tú ṣé ẹ lè ka Arabic ni. mi ò lè ka Arabic ẹ. báwo ni wọ́n ṣe mọ̀ pé wọ́n tú tùkùtù ẹ̀yìn tí nǹkan so ẹ máa gbọ́. looking at the English àbẹ̀ tí o bá gbọ́ òyìnbó. All right. Looking at the English is obvious because àwọn comma wà níbì kan it's obvious pé. So now nǹkan tí mo kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ ni pé nǹkan tẹ́ ẹ kà ṣe understand tẹ́yìn ò rí tú so Yorùbá ẹ̀ ni mo gbé wá yìí ẹ jà wọ́n lógun títí kò àṣẹ ni ẹ jà wọ́n lógun same thing as adi tí mo gbé wá ní sọ ibùkọ́rí 25 àti kàràgbé kúrò 911 wa ẹ jà wọ́n lógun ẹ máa gbọ́ títí kò fi ní sí ìfòòró mọ́ wọ́n wá bracket ìbọ̀rìṣà so but ẹ rí pé. but ẹ bá rí ìbọ̀rìṣà kò sí ìbọ̀rìṣà ní English translation yẹn o kò sí ìbọ̀rìṣà ní English translation yẹn tí wọ́n mọ̀ pé is different. ẹ ṣì hold on ẹ mọ̀ pé Yorùbá ni wọ́n tún fún yín ẹ̀yin Yorùbá. àwọn ẹ̀sìn míì tó bá tó ṣe ń bẹ̀rẹ̀ tí kò fi ní sí mọ tí wọ́n mì ń bẹ̀ nìyẹn. nǹkan tí wọ́n mì ní bracket yẹn. ẹ̀bọ̀ ẹ mọ̀ pé kò sí bracket yẹn nínú. ẹ wá hold on nǹkan tí wọ́n fi sínú bracket yẹn torí pé ẹ̀yin Yorùbá ni wọ́n tún fún so Islam dẹ̀ fẹ́ tako nǹkan tó jẹ́ nǹkan lẹ̀ Yorùbá ó ní wọ́n fi sínú bracket so until tí wọ́n sọ ní ibẹ̀ yẹn títí tí òfin ní sí nǹkan kan tó oníwájú ẹ̀ ṣe kókó gan-an ẹ bá máa gbọ́ wọ́n á ní pé gbogbo ẹ̀sìn yóò sì jẹ́ titi Allahu ẹ̀sìn wo ni ẹ̀sìn Allahu. ṣé mo ké nǹkan tẹ̀ ń ká ẹ̀. ẹ kàn sọ̀rọ̀ ẹ̀sìn wo ni titi Allahu. ẹ̀sìn Islam ni. so nítorí pé ibi Quran verse tẹ́ mú wá yìí ó ní nǹkan tí ẹ̀ ń sọ now títí ogun ẹ̀sìn fi máa jẹ́ titi Allahu same thing tí Muhammadu náà sọ nínú àdìtì ẹ̀mí Quran yẹn same thing yẹn náà ni Muhammadu náà sọ pé I have been commanded by Allah to fight against the people until they testify that none has the right to be worshipped but Allah and offer the prayer perfectly and give obligatory charity. So if they perform that, tí wọ́n bá ti ń ṣe nǹkan wọ̀nyí, then they save their life and wealth from me except from Islamic law. Ẹ rí i pé same meaning ìyẹn náà ló mú wá
fún wa tí bá tún wà lọ́wọ́ nínú Quran mo kàn fẹ́ kẹ́kàn mọ́ kán pé ṣé mọ̀ pé Quran ni ilé ìtẹ̀sán lẹ́ẹ̀kan yẹn gan mo tẹ̀ fẹ́ kọ́lẹ̀ Quran kí ni náà ó dà pé 8 lẹ pé. 8 náà ni so tí bá ti délé ẹni padà lọ́ka the entire Quran 8 yẹn ló farabalẹ̀ ká so kò sí nǹkan tó ti jẹ́ mọ́ pété wọn bẹ̀. Looking at English translation tẹ̀gbọ́ yẹn ó wà contradictory pẹ̀lú Yorùbá yẹn it's obvious abẹ́ntí tí ò bá yé dáadáa ó wà obvious but mo ń gbọ́dọ̀ yín. ẹ má wọrí so ẹ mọ̀ pé English màá tún gbé Ibn Abbas yẹn náà wà ẹ máa rí àwọn tafsir ẹ mọ̀ kí wọ́n pè ní tafsir ṣá. now so màá lọ sí ibẹ̀ yẹn náà so tí yíyẹ bá dàrú so wọ́n kàn bá yín ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ torí wọ́n nínú English tẹ̀ máa ń ka ọ̀pọ̀lọpọ̀ yín ẹ mọ̀ pé wọ́n ti tún àwọn ọ̀rọ̀ kan ṣe wọ́n dọ́gbọ́n tún àwọn ọ̀rọ̀ kan ṣe kó bá a lè máa nítumọ̀ létí yín so ẹ ṣe sùúrù àmọ́ so ẹ ṣe sùúrù ẹ wo verse yìí Quran 9 okay Quran 9 verse kini 111 okay now ẹ jẹ́ ká tẹ̀síwájú Allah has indeed purchased from the believers Allah ti ra ẹ̀mí àwọn mùsùlùmí their life and wealth in exchange for paradise ó ti ra ẹ̀mí wọn ó ti fi ṣe àti nǹkan ìní wọn ó ti fi ṣe pàṣípààrọ̀ fún àlìjẹ́nà they fight in the cause of Allah wọ́n jà sí ojú ọ̀nà Allah and unalive wọ́n ń pa àwọn èèyàn or are unalive wọ́n dẹ̀ ń pa àwọn náà this is a true ṣe gbọ́ ìbẹ̀yẹ this is a true promise binding on him in the Torah èyí ni òfin tí Allah ti ṣe nínú àwọn òbí tó ti wá sẹ́yìn bíi Torah the gospel ìwé mi tó ti wá lẹ́yìn náà tó jẹ́ gospel ìyẹn bíbélì and the Quran àti ìwé mi tó ń jẹ́ Quran àti ìwé tá à ń kà lọ́wọ́lọ́wọ́ tó ń jẹ́ Quran and whoever promise is truer than Allah èwo ni àdéhùn tó dá tó ti ti Allah wọ́n ní àdéhùn ẹ̀ ṣe òótọ́ tó dá tó ti ti Allah ó wá ní so rejoice in the exchange you have made with him ẹ máa jó ẹ máa yọ̀ nípa àdéhùn tẹ́ ti ṣe pẹ̀lú ẹ̀ owó tẹ́ ti ṣe pẹ̀lú ẹ̀ this is a true I mean this is truly the ultimate triumph so èyí ni nǹkan tó dáa jù ìyẹn nǹkan àánú tí Allah ṣe fún ẹ̀yin mùsùlùmí ṣe é rí i pé gẹ́gẹ́ bí Quran verse yìí náà nǹkan tí Allah pèpè sí náà ni pé kẹ́ máa jà tẹ́ bá tún lọ wọnú verse this same verse so ẹ mọ̀ kí ní Quran 8 mo ti kúrò nísìn so tẹ́ bá tún wá lọ wọnú this same verse tẹ́ bá tún lọ wò sálẹ̀ wá àbí tẹ́ tún lọ wò kí ẹ̀ wá bí Quran 9 verse 29 tẹ́ wo 9 verse 5 tẹ́ tún wo 9 verse 1 2 3 so ẹ máa rí i pé gbogbo nǹkan tí Islam dúró lé lórí ìpànìyàn ni ìtàjẹ̀sílẹ̀ ni. ṣé mo lè sáré sọ ọkàn sá. tẹ́ bá lẹ́rìí nǹkan tó bá fẹ́ sọ ni o pẹ̀lẹ́rìí so ẹ lè gbóhùn sókè. okay so ó dà pé orí ìjà yìí lẹ ṣe ó dà pé point tá a ṣe ń fight lè tó ẹ̀mọ̀ ìfẹ́ sáré sọ eléyìí ṣé mo pé ní culture each culture ló ní àdámọ̀ tiwọn like kí n sọ pé each okay cultural group ló ní àdámọ̀ tiwọn bọ́n wọ́n ṣe ń live their own way of life now ṣe rí ní ibi tí Islam ti bẹ̀rẹ̀ tí ń ṣe ilẹ̀ Arab like iṣẹ́ tiwọn nǹkan tó wọ́n yàn láàyò ní jíjà even before kí Islam tó dé wọ́n máa ń fi kán jà fi ṣe ìwúrí síra wọn ni like iṣẹ́ tiwọn nìyẹn wọn ò rí gẹ́gẹ́ bí nǹkan burúkú so tí nígbà tí Islam dé jíjà yìí náà wọ́n fi pinlẹ̀ pé ok ẹ jà sójú ọ̀nà Ọlọ́run so tó máa sọ pé ok nísìn. ẹ ti fi ṣe mistake kò sí Ọlọ́run nínú Quran. ṣẹ́rí tí bá sọ pé kò sí Ọlọ́run nínú Quran yes but then tí bá fẹ́ lò in my own context ẹ dúró ẹ kì í sọ̀rọ̀ kan. ẹ ṣe sùúrù. yẹ́nì tí bá fẹ́ lo Allah Allah gangan lèmi máa ń sọ in fact tí bá fẹ́ sọ pé ok Allah ṣe lé ní Allah lèmi máa ń lò. tí bá fẹ́ ṣàdúrà gan Allah ni máa ń lò but mò ń sọ pé in intertextuality tí bá fẹ́ context yẹ in my own context ní Yorùbá tí bá fẹ́ context yẹ ní tèmi tí bá sọ pé ok òun ni ok tí bá sọ pé Allah is my Lord mo bá fẹ́ lo Lord yẹn mo fẹ́ lo Allah sí you cannot say I should not use Lord now you cannot say I should not use master you cannot say I should not use the law I can use it in my own contextuality. now ẹ máa gbọ́ orúkọ ẹ understand ẹ̀yin kọ́ ni fundamental ẹ̀. of course it's not changeable mo ti wọn kì í change ẹ máa gbọ́. it's not arguable lè argue yẹn ti sọ tẹ́lẹ̀ mo jẹ́ argue pẹ̀lú yín even before. ẹ ṣe hold on so now
mo ti gbé àti gbé báàsì kan wá àti gbé báàsì kan wá bí nǹkan ṣé ní ìsìn báyìí ẹ rí pé ẹ ti sọ̀rọ̀ Islam ẹ ti sọ mọ́ culture àwọn Lárúbáwá wípé nínú culture wọn máa ń jà ni so now Islam tí wọ́n gbé wá náà ìjà náà ni wọ́n fi pinlẹ̀ náà ìbéèrè tí wọ́n bí léèrè ẹ ṣe sùúrù ìbéèrè tí ó wá dá mi padà síbi ibẹ̀ yẹn mo sọ fún yín lẹ́ẹ̀kan pé tẹ́lá ti ń jẹ́ orúkọ àwọn Lárúbáwá ìṣèdọ́mọ Lárúbáwá ẹ̀ kan mọ́ ni but now nǹkan tí wọ́n fi ìjà pinlẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tẹ́ ẹ sọ ṣé mo ṣe ń gbà wọ́n wà pẹ̀lú yín. ẹni tí wọ́n fi rán ṣé yóò pààyàn àbí ò ní pààyàn. tíjà tó bá dé ogun ìjà wọn ṣe ní pààyàn. exactly. wọ́n ń ṣe kinní náà. ẹ wá máa gbọ́ kò wá sí ibì kankan nínú ìtàn ẹ mọ̀ pé Muhammad òun ló wá gbé ẹ̀sìn bá wọn nílẹ̀ wọn ti ní nǹkan tí wọ́n ṣe tẹ́tẹ̀lẹ̀ àbí so téèyàn bá gbé nǹkan wá bá yàn automatically ó mí wípé òun ni ó fẹ́ gba nǹkan kan lọ́wọ́ wọn àbí so automatically òun ló máa pèpè tẹ́ bá lè lọ́wọ́ nǹkan tí gbogbo Kùránì gbé wá so pàtí Muhammad bẹ̀rẹ̀ sí ní pèpè for good 10 years ó máa ń bú àwọn nǹkan wọn ni ìbẹ̀yẹ kọ́ ni mò ń lọ bọ̀ ká tó má lè bá a lọ jìnnà jù nítorí pé àwọn nǹkan ẹ̀rí mi fẹ́ pẹ́ lórí àwọn mùsùlùmí náà wà níbí báyìí so Quran verse tí mo gbé wálẹ̀ kan tí ẹ sọ pé wọ́n ṣe English ẹ̀ tú ẹ jẹ́ kí n gbé tẹ̀fsírì ẹ̀ wá so ká wá kọ́kọ́ wo tẹ̀fsírì ẹ̀ láti fi back up àdìtì yẹ kí wọ́n ṣe wàdá yẹn padà síbi tá à ti ń bọ̀ so ẹ jẹ́ n gbé ẹwà bàbá ilé gbóhùn sókè ẹ jẹ́ kọ́kọ́ gbé tẹ̀fsírì ẹ̀ wá torí wọ́n sọ pé wọ́n ti fi English yẹ tú. ok gbogbo ilé ẹ rí bí a ṣe ń sọ lọ́tún lọ́sì pẹ̀lú bọ́dà wa tí wọ́n try máa defend nǹkan tí ó possible láti defend Allah kò kí n ṣe Ọlọ́run Elédùmarè ṣe gidi ilẹ̀ Lárúbáwá ni tí gbogbo wa dẹ̀ ti mọ̀ tó dẹ̀ ti yé gbogbo wa so àwọn tí wọ́n ti yé ẹ máa sọ fún wọn kó máa yé wọn àwọn tó ń gba ẹ̀sìn náà ṣe mistake náà gbà ó dẹ̀ possible nínú ayé la wà anybody lè ṣe mistake so àwa mọ wọn tó wà lẹ́yìn ní ìṣẹ̀bá ni ká correct mistake yẹn kí àwa náà ká má tún gbé ilé àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn lọ́wọ́ kó má di pé ní ọjọ́ iwájú àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn ọmọ ní pé nígbà táwa ti wá ní àǹfààní sí internet táwa ń lo phone táwa ń google táwa ń ṣe research why tí a ò correct kínní fún àwọn so ẹ̀tọ́ gbogbo wa ní ìsìn báyìí ni ká correct kínní fún àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn kó má tún kó sínú òkun tí wọ́n di gbogbo wa sí ẹ̀tọ́ wa ni ká jáde síta ká sọ fún àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn kí wọ́n má tún ṣe the same mistake táwọn àbá wa ṣe láti fi gba ẹ̀sìn yìí lọ́wọ́ àwọn àràbò torí kò sí nǹkan tó kọ́ ọmọ Yorùbá pẹ̀lú àṣà àti ìṣe àwọn Lárúbáwá àwọn àràbò a ò jọra níbi oúnjẹ a ò jọra níbi àwọ̀ a ò jọra níbi irun a ò jọra ní anywhere. so ẹ ṣeun now Al-Jalalin tẹ̀síìrì Jalalin ẹ máa gbọ́ o ṣé ẹ̀ ń rí Jalalin ṣé ẹ̀ ṣe mùsùlùmí ni ṣé ẹ̀ máa wọn skọ́là yín ni. kì í ṣe gbogbo scholar là ń gbà wọlé. ẹ wá gbọ́dọ̀ má mọ Jalalin tẹ́ẹ̀ bá tiẹ̀ nígbà gbogbo scholar wọlé ẹ gbọ́dọ̀ mọ àwọn gbogbo àwọn Al-Kutubi Al-Tabari gbogbo àwọn Jalalin tó tẹ́ẹ̀ bá ti mọ ẹ ṣe mùsùlùmí. mo mọ Al-Kutubi. ẹ wá mọ Jalalin. mi ò mọ̀ but ẹ̀ka. mùsùlùmí yóò tí ì jiná nínú Islam so náà ẹ máa gbọ́ ẹ̀yìn náà bá délé tó lè lọ kàwọn tẹ̀fsírì mi so now Jalalin ayat gbé wálẹ̀ kan 8 verse 39 and fight them until sedition idolatry exists no more and religion is all for God and none other being worshipped. Then if they deceive from unbelief, surely God see what they do and will requite them for it. Ṣé ibẹ̀ yẹ yín? Ẹ̀yin gba Jalalin wọlé. Kò sáà di tí kò sí tẹ́lẹ̀ tí mo rí báyìí. Ẹ gbà pé nǹkan tó ń sọ ló kọ́ rẹ̀. Ẹ ṣe sùúrù náà. Bí mo fẹ́ bẹ̀rẹ̀ sẹ́yìn gbà. Èmi náà fẹ́ gbà níyàn. Ẹ̀yin má wọrí ìpàtì tèmi. Ṣé understand? Tẹ̀fsírì áyà ni mo gbé wá. Ṣé understand? Ẹ ṣáàṣì lọ́dọ̀. Èmi sọ pé mi ò mọ̀. Mo fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ tí sẹ́yìn gbà. Ẹ̀yin ẹ̀ṣẹ̀ ṣì ó dọ̀ lẹ́ṣin lọ́dọ̀. Ṣé ẹ mọ̀ Abbas? Ibn Abbas. Ṣé ẹ mọ̀? Mo mọ̀. Ẹ jẹ́ n gbé Ibn Abbas wá. Ẹ kọ́kọ́ tú eléyìí náà. Tonípẹ̀ ilẹ̀ ń gbé evidence rà mo fẹ́ kẹ́ ká máa mú lẹ́ẹ̀kọ̀ọ̀kan tẹ́ mo kí mo ti ń ṣe sùúrù látàárọ̀. Ṣẹ́yìn lè gbé evidence wá. Èmi ò ní náà ni tẹ́ mo ṣe fẹ́ gba tiyín tẹ́ mú ẹ̀ gangan tẹ́ mo ṣe fẹ́ gba. Kẹ́yìn ẹ̀yà máa gbọ́ Abbas lélẹ̀. Fight them, that is the disbeliever of Mecca, until persecution, disbelief, idolatry, idol worship, and fighting against Muhammad in the sacred mount is no more, and religion
and religion in the sacred month precinct, as well as worship is all for Allah. Next, Kenny. Now, it's all for Allah, such that none remain except religion of Islam. But if they cease disbelief, idolatry, idol worship, and fighting the prophet, then alone, Allah is seer of what they do, of good and evil. Ṣé nǹkan tí Jàlálì ń kọ ṣó yàtọ̀ sí nǹkan tí lè kọ? Kò yàtọ̀. Mi kàn ń béèrè lọ́wọ́ yín, ṣé ẹ̀yin gbà tí Jàlálì wọlé? Kò jẹ́ gbogbo ìtẹ́yìn sọ yẹ ń pẹ́ ṣé mo gbà àbí mi gbà. Àwọn skọ́là yín wọ́n ti ṣàlàyé Quran verse. Ṣé understand? Tí wàá ní káwà gbé wá fún yín. Ṣé understand? Nítorí pé wọ́n ṣe English yẹ tú. Olóyè kí n gbé Jàlálì yìí wá láti lè ṣàlàyé ẹ̀. Tẹ̀fsírì ni wọ́n ń pelé. Ṣé ó ti yé yín báyẹn? Ṣé ó ti yé yín? Ó ti yé. Nǹkan tí mo ń tọ́ra ṣàlàyé fún yín láti ẹ̀kan nìyẹn. So gbogbo ìtẹ́yìn sọ pé bí a mo gbàgbọ́ àbí mi gbàgbọ́. Àwọn skọ́là yín Al-Kutubi, Al-Tabari, Jalalim, Abbas, Ibn Kathir, àwọn skọ́là yín ni. Èmi gbàgbọ́ mi gbàgbọ́, àwọn ti ṣàlàyé Quran already. So nǹkan tí wọ́n bá ti sọ, gbogbo nǹkan tẹ́yìn tó bá wù kẹ́yìn máa sọ lẹ́yìn ìgbà yẹn, anybody ò lè gbà wọlé. Nínú Islam doctrine, wọn ò lè gbà wọlé. Ṣé ó ti yé yín báyẹn? Ó ti yé. So nǹkan tí mo ń sọ nìyẹn. So now, nǹkan tí wọ́n táwọn fi verse yẹn sọ ni pé, according to hadith tí mo gbé wá, tí Muhammad sọ pé wọ́n ti pa àwọn láṣẹ kó máa bá àwọn èèyàn jà. Mo dẹ̀ sọ pé gbogbo nǹkan tí Muhammad dólé lórí ìtàjẹ̀sílẹ̀ ni. Ṣé mọ̀ pé nǹkan tí wọ́n pa Muhammad láṣẹ la ṣe wà látẹ̀ kan? Mo mú Quran 9 verse 111 wá. Mo mú Quran 8 verse 39 wá. So ẹ tún lè lọ wo Quran 9 verse 123. Ẹ lè máa kọ̀ yẹn náà kalẹ̀. Ẹ tún lè lọ wo Quran 9 verse 29. Ẹ lè lọ wo Quran 9 verse 5. Ṣé ẹ wà pẹ̀lú mi? Mo rà kẹ́lẹ́ yín sà. Now, màá wáyé ṣe wà máa mú àwọn irú ibi tí Muhammad gangan tó ti lọ ṣe ìpànìyàn yẹn wá, màá wáyé ṣe wà mú wá gangan tó ti lọ ṣe ìkọlù. So ẹ̀yẹn sì dúró, ọ̀rọ̀ pẹ̀lẹ́ rí ni ẹjọ́ lẹ́yìn ìlú láti. Tíyàn fi lè má tẹ̀lé, ṣùgbọ́n tó fún ẹ wá ka àwọn nǹkan yẹn kalẹ̀, ìmọ̀ pé lórí nǹkan yẹn kàkalẹ̀ yẹ bí ìpànìyàn yẹ orí nǹkan tí Muhammad gangan gbé wá òun ló wà. So àdìtì kan lélẹ̀. Now Sahih Bukhari ẹ̀yin náà ẹ lè wo màá kà á so ẹ wá máa sọ̀rọ̀ lórí. Sahih Bukhari 2945 narrated Anas ló gbà wá. The prophet set out for Kaiba. Muhammad ó gbé ogun dìde nǹkan òun lọ sí Kaiba, ìlú kan tó ń jẹ́ Kaiba, and reach it at night. Ó dẹ̀ dé ibi bẹ̀ lálẹ́. He used not to attack if he reached the people at night. Muhammad kò kí ń jà ọ́ tó bá ti kò kí ń kọlù wọn tó bá ti dé ibẹ̀ lálẹ́ till the day broke. Ṣé ń gbọ́? Àyàfìgbà tílẹ̀ bá tó mọ́. So when the day downed, tílẹ̀ bá ti mọ́, the Jew came out with their bag and spades. Àwọn Jew wọ́n jáde pẹ̀lú spade àtàwọn nǹkan oko wọn jáde. When they saw the prophet, but wọ́n rí Muhammad, they said, Muhammad and his army. Muhammad àtàwọn ọmọ ẹ̀wẹ́ ti dé o. The people said, Allahu Akbar. The prophet said, Allahu Akbar. Allah is great. Gẹ́gẹ́ bí àwọn bá ń tìṣẹ́ náà ti máa pariwo, Allahu Akbar láti fẹ́ pààyàn. Ó wá ní Kaiba is ruined. Ayé àwọn Kaiba ti bàjẹ́. Òfò ti dé bá wọn lónìí tó wọn Muhammad ti dé àtàwọn Mùsùlùmí tó kù. For whenever we approach a nation, nígbàkigbà tá a bá fi lè dé ìlú kankan, that is enemy to fight then. That is only enemy to fight. Ìlú àwọn ọ̀tá àwọn. Then it will be a miserable morning for those who have been won. Èyí yóò jẹ́ ọjọ́ ìpayín kéke fún àwọn tí wọ́n ti ṣe ìkìlọ̀ fún. Ọ̀rọ̀ wo lẹ fẹ́ sọ lórí àdìtì yìí kẹtẹ̀ síwájú? Bọ̀rọ̀ ṣé ọ̀dọ̀ mi ò mọ̀ nípa àdìtì yìí, bọ̀ mo mọ̀ pé Sahih Buhari lára àwọn àdìtì tí ó lẹ́sẹ̀ ńlẹ̀ ni. But then mo sọ pé ka ìbẹ̀rẹ̀ àdìtì tẹ́wáka láti bẹ̀rẹ̀, mo mọ̀ kó máa ní nǹkan kan tó ti ń ṣẹlẹ̀ bọ̀ láti ilẹ̀. Bó jẹ́ ṣe mo ti screenshot ẹ̀ mo dẹ̀ máa lọ wò. But then 2945 yìí ó máa ní nǹkan tó ti ń ṣẹlẹ̀ bọ̀ tẹ́lẹ̀. Tẹ̀kọ̀ wá píìkì àárín tẹ bá lè kà látòkè. Kò sí nǹkan kan tó ń ṣẹlẹ̀ bọ̀ láti ṣe bẹ̀rẹ̀ àbí kí ni nǹkan tẹ́lẹ̀ ló pọ̀ ń ṣẹlẹ̀ bọ̀?
ẹ̀yin náà lè mọ̀ èmi ṣe máa lọ kà á now nì. ẹ jẹ́ kí n bá yín gbé wá torí dàbẹ̀ ni pé ẹ̀yin so now àdìtì ẹ̀ lílé báyìí Adeleke jẹ́ káwọn mo ń sọ bọ̀ wá. mo kàn ń bọ̀ ni ó fẹ́ máa gaslight ni mo ń bọ̀ so ẹ ti rí àdìtì yìí lókè kí náà kan sókè yẹ mo rí kí náà Quran pọ̀ yìí sunna. Okay, fighting for the cause of Allah, ẹ jihad. tú sí Yorùbá Fighting, jíjà sí cause of Allah. Kíní Allah àbí ètò Allah. ká máa jà sí ojú ọ̀nà Allah àbí Bẹ́ẹ̀ ìtumọ̀ ẹ̀ nìyẹn torí ẹ̀yin lẹ̀ ń béèrè ibi tí ọ̀rọ̀ yẹn ti bẹ̀rẹ̀ o ṣé mo ké? kò tí sí yẹn bẹ̀ báyìí ẹ sì máa kà kí ni wọ́n kọ yìí The invitation of Prophet Muhammad to the people to embrace Islam and to believe in his prophethood and not to take each other as lords instead of Allah. ṣé yẹn náà tún yé yín Ó yé mi, ṣebí invitation náà pè. invitation ni the invitation of Prophet Muhammad to the people to embrace Islam ṣé tipátipá ni ó lọ láti lọ bá wọn and to believe in his prophet ẹ máa gbọ́ ẹ̀yẹn ṣáàṣì hold on àti kí wọ́n nígbàgbọ́ nínú Nígbà tí ẹ̀gbọ́n òyìnbó, a ṣáà gbọ́ ìtumọ̀ invitation. ẹ má wọlé àti wípé láti nígbàgbọ́ nínú ìjẹ́ òjíṣẹ́ and not to take each other as Lord instead of Allah kò sí ìrújú ń bẹ̀ now àdìtì ẹ bá bẹ̀rẹ̀ báyìí ṣé ibòmíì tó wà ló ti bẹ̀rẹ̀ lẹ́yìn eléyìí so ṣé ẹ rí i pé kò síbi kankan tó ibòmíì tó ti bẹ̀rẹ̀ ṣé ẹ ti rí báyìí àbí ṣẹ́yìn tún ní nǹkan mélòó kéènì so bó ṣe jẹ́ nìyẹn so tá bá ń sọ nǹkan fún yín lórí pé kinní kò jẹ́ pé wọ́n kàn déédéé mú nǹkan kan wá ní pé kẹ́ wá gba nǹkan tipátipá no not at all so tẹ́ ẹ̀ bá mọ̀ ẹ́ sọ pé ẹ̀ mọ̀ ni so kò sí nǹkan tó ń jẹ́ kí wọ́n. Mi ti sọ fún yín tẹ́lẹ̀ pé mi ò ní evidence, tẹ́ bá mú evidence wà hẹ́n, but mò ń sọ̀rọ̀ kan lọ lẹ́ẹ̀kan. So tẹ́ ẹ̀ bá ní evidence so ẹ wá hold on for few minutes so. Jẹ́ kí n parí ọ̀rọ̀ mi. Ó yá kílẹ̀ fẹ́ sọ. Ṣé wọn pé mò ń sọ̀rọ̀ kan fún yín nípa behavioural culture àwọn Lárúbáwá. Lẹ́rìí ìròyìn yìí lẹ́bi sọ̀rọ̀ ṣé bá lè provide ẹ̀rí. Ṣé nílẹ̀ Yorùbá at least tá a bá tiẹ̀ gbọ́ aṣá ń wo àwọn old film aṣá rí i pé wọ́n ń jagun láyé ìgbà yẹn náà. Irọ́ ẹ máa gbọ́ Ogun náà fi ń ẹ máa gbọ́ hold on evidence old hold on nǹkan tí a ti kọ́kọ́ sọ nísìn ìfíìmù yàtọ̀ sí reality ṣe understand so fíìmù lẹ́yìn fẹ́ sọ yẹ reality làwọn bá yín sọ so tẹ bá fẹ́ sọ̀rọ̀ nípa fíìmù àbẹ́ fẹ́ sọ̀rọ̀ nípa Arab culture ẹgbẹ́ rí yín ẹgbẹ́ ẹ̀ lè sọ fún nǹkan tẹ̀ wò fún mi nínú fíìmù tẹ bá ní ìwé tẹ bá lè fi back ẹ̀ up ṣe understand èmi máa gbà lọ́wọ́ yín tẹ bá ti níwèé kù sọ̀rọ̀ so ṣe ẹ níwèé ẹ lè ṣí máìkì yín tẹ bá níwèé kẹjẹ ká mo fẹ́ yẹ kẹ́ ẹ sọ̀rọ̀ ìfẹ́ dáhùn àfáà tó wà nísàlẹ̀ yẹn dúró púpọ̀ jù ẹ lè ṣí máìkì yín tẹ bá níwèé. ẹ lè ṣí máìkì yín tẹ bá níwèé o. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ẹ̀ yẹ kí n sọ̀rọ̀ but. ẹ ṣe ní nǹkan tẹ́lẹ̀ fi bá ẹ mọ̀ pé ọ̀rọ̀ orí yàtọ̀ sí ọ̀rọ̀ tó wà ní àkọsílẹ̀ àbíṣẹ́ ọmọ Lárúbáwá ní kíni. ẹ̀mú sọ́ọ̀sìn mo ní àdámọ̀ Lárúbáwá nìkan máa jà. ṣe ẹ lẹ́rìí nǹkan tẹ́ ẹ sọ padà mọ́ wọn ṣe ní ẹ̀rí ọ̀rọ̀ yẹ. Adeleke o tó bá ní pé àdámọ̀ Lárúbáwá nìkan máa jà kí ló kàn wá ń bẹ̀. tó kàn tiẹ̀ ọkọ̀ tiẹ̀ fún wa lẹ́rìí ọ̀rọ̀ ṣé wọ́n níbi tán kọ́ sí tí wọ́n ti kà á. tó bá tiẹ̀ jẹ́ bẹ́ẹ̀ kí ló kan àwọn Yorùbá pẹ̀lú àdámọ̀ Lárúbáwá tó ń jà. bá minimize nísìnyí ó máa jáde ṣẹ́rí nísìn àjàmọ́ àwọn tí wọ́n ń jà òfin ti wà. ẹ̀yẹn minimize ẹ lọ mẹ́rin yẹ wá so Salawudeen ẹ minimize báyẹn kẹ wá mẹ́rin yẹ wá. ẹ káàbọ̀ ètò láyé ẹ káàbọ̀ ẹ kú gbádùn. ẹ kú ètò mo kí gbogbo lé ọ̀gá mi ẹ kú ètò sà ẹran sà mo kí gbogbo lé o ọgbẹ́ni bàbá mo kí comment section kò ní bàjẹ́. à ń gbádùn yín Salawudeen ẹ lọ kí mùsùlùmí ni. bẹ́ẹ̀ ni sà mùsùlùmí. ẹ̀yin lè ka kéwú. mo lè gbìyànjú díẹ̀díẹ̀. ṣé ẹ lè kà á pé kò yẹ pé ẹ tún máa sọ pé ká tún máa kálí bá àmọ́ fẹ́ gbé wá bóyá English la máa gbé wá bí Lárúbáwá. mo lè gbìyànjú kí ó yẹ díẹ̀díẹ̀. ẹ sẹ́ni ní pẹ̀sẹ̀ bá ti lọ ẹ bá lẹ́rìí ẹ gbé wá mo fẹ́ gbà nǹkan tẹ́ ẹ sọ yẹn ni. so Adémọ́lá ni mò ń sọ o ẹ jẹ́ kí n gbé ń bọ̀ o.
So àfà Kalẹ̀. ẹ bá wa kà á. Inna a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Inna anzalna Qur'anan Arabiyyan la'allakum ta'qilun. Kí ló sọ? Ṣé lè kúrò bí ariwo yẹn jẹ́ má bínú? Ní kan kan ìdún bẹ̀rẹ̀ ni. Hello. Ṣé ẹ gbọ́ bẹ́ẹ̀? Yà ó yá. Ó ní inna dájúdájú àwa anzalna Ṣé lè kúrò bí ariwo ẹjọ́? Ṣé lè kúrò bí ariwo ẹjọ́ ẹjọ́? ṣé ariwo yẹn pọ̀ ni? Báyìí kọ́. Báyìí kọ́. Ṣé wàá òkè báyìí? Ó yá ìtẹ̀síwájú. Ṣé gbogbo ẹlẹ́sẹ̀ ariwo yẹn máa pọ̀ jù? Ó yá ìtẹ̀síwájú. Ẹ jẹ́ kí n pa fáànù yẹn, ó ti pa. Ẹ ṣe àdúpẹ́. Ó ní inna àwa anzalna asọ̀kalẹ̀ fún Qur'anan al-Qur'an Arabiyyan ní Lárúbáwá la'allakum ta'qilun bóyá ẹ̀jẹ̀ tí ó ṣe làkàyè. Ṣé bóyá ló wà ń bẹ̀ ni? La'allakum la'alla ó ṣeé ṣe Ṣé ó ṣeé ṣe dàbí kẹ́ ẹ lè ṣe làákàyè? la'alla Ṣé àmọ̀ pé bóyá yàtọ̀ sí kí nítorí ṣe rí la'alla lọ́dọ̀ àwọn oníkéwù kò ṣe English yìí. Èwo lẹ́yìn fẹ́ lò ní méjèèjì, ṣé bóyá ni àbí nítorí? Bóyá kọ́ la'alla kún ẹ lè jẹni tí ó ṣe làákàyè. Tó ká lè ṣe làákàyè. Alright. Ìdáhùn ìbéèrè tèmi nínú fásitì yìí ni pé ìgbà tí wọ́n sọ Kùránì lédè Lárúbáwá yìí, ṣé ẹni tó ń sọ Kùránì yìí kalẹ̀ ṣó ti gbàgbọ́ káwa kan tá a sọ èdè Lárúbáwá nítorí èmi ní ìsìn báyìí mi ń sọmọ Lárúbáwá, èdè Yorùbá ni mò ń sọ. Mi ìdẹ́lẹ́ máa wo Lárúbáwá lójú ní báwo mo ti fẹ́ ṣe làákàyè ní nǹkan tí ò ṣèdè mi. Sọ ṣé ẹ lè ṣàlàyé ọ̀rọ̀ yẹn? Nǹkan tí èmi rí bẹ́ẹ̀ ní ṣókí ni pé Al-Qur'ani ní sísọ̀kalẹ̀ because ẹni tọ́lọ́run fi Al-Qur'ani yẹn rán. Kì í ṣe Ọlọ́run Allah lè máa lo Allah. Ẹni tí Allah fi Al-Qur'ani yẹn rán sí wa ọmọ Lárúbáwá ni. Tó fi rán sí wa. Ok. Ẹ bọ sí wa yẹ ṣé gbogbo wa yìí ni? Ó tún sọ ọ́ nìkan náà kí gbogbo wa lòun rán sí. Mo ní ṣé gbogbo wa yìí ni? Gbogbo wa lè. Alright. Ṣé gbogbo wa làwa ń sọ Lárúbáwá ni? Gbogbo akọ́ni à ń sọ Lárúbáwá. So ó túmọ̀ sí pé àwọn tó ń sọ Lárúbáwá nìkan ni Kùránì yìí lè yé. Àwọn tó ń sọ Lárúbáwá nìkan kọ́ ni Ọlọ́run fi ránṣẹ́ sí gbogbo wa pátá. Ọlọ́run kọ́ ló ń sọ̀rọ̀ báyìí, Allah ni Ọlọ́run àtàlá yàtọ̀ síra wọn. Nǹkan tí mò ń gbìyànjú láti sọ ni pé nǹkan tẹ́ ẹ kà jáde tẹ́ ẹ tú fún wa ní ìsìn ni pé ó ní pé dájúdájú àwa ti sọ ọ́ kalẹ̀ ní èdè Lárúbáwá ojú ò bá lè mi sọ. Ó wá ní Kùránì yìí nítorí kí ẹ lè bá a ṣe làákàyè kó bá lè yé yín àbí. So náà mi wá ń bi yín léèrè pé ṣọ́mọ Lárúbáwá ni gbogbo ayé ni? Gbogbo òfin sọmọ Lárúbáwá. Gbogbo òfin sọmọ Lárúbáwá. Ó túmọ̀ sí wípé àwọn tó bá ń sọ Lárúbáwá ní nǹkan ló lè ṣe làákàyè lọ̀rọ̀ yẹn lè yé. Ok. Àbí gbogbo àlàyé ẹ̀ mo wá sí. Now ẹ jẹ́ kí n tún wá gbé Quran verse bíi méjì sí wa ká tún gbogbo ẹ̀yẹ náà. Ẹ má bínú. So eléyìí yé wa àbí? Ó ti yé. Alright. Ẹ jẹ́ kí n gbé Quran 26 198 199 wá. Àfáà tó bá wa wo Quran verse yìí. Walau nazzalnahu ala ba'di al-a'jamina
ẹ bá wa tù. ولو ẹ bá wa tù. Yeah. ولو أنزلنا لو أنزلنا tí o bá lè pa aṣọ àkùránì kalẹ̀ fún yín nàzálná fún alábàádìl àjàmínà fáwọn apá kan lárúbáwá. àfa ẹ tú dáadáa o ẹ tú bá wa tún tú ẹ jẹ́ ti bẹ̀rẹ̀. Bàbá Yeah. kí lẹ fẹ́ lò bí àwọn kàtàlíkì máa tú ìlà. mo fẹ́ afẹ́ kẹ́kọ̀ọ́ látara yín ni àwọn Quran verse àwọn máa ń óye yín ká tó wá béèrè bí ẹ̀ka mo ti béèrè kì í yẹ lẹ́wọ̀ yín lẹ́ẹ̀kan so gbogbo ayé rẹ̀ sọ lárúbáwá so wá tó bá wa ka eléyìí náà ká wá lọ bí tá à ń lọ. wàláwù nàzálínáù bí ìbá ṣe pé nàzálínáù asọ̀kalẹ̀ fún wúwú yẹn ó túmọ̀ sí pé ànábì lọ́wọ́ ọba rí fásitì ibi wúwú yẹn dọ̀bírù tó mú wáyé dọ̀bírù pé ànábì ló ń bá sọ̀rọ̀ nìyẹn nàzálíná asọ̀kalẹ̀ fún àlá lórí báàd àwọn apá kan àlẹ́ àjàbínà tí wọ́n jẹ́ tẹ́lẹ̀ àfà nǹkan tí wọ́n yẹ kẹ́ jẹ́ ká pay attention sí níbi àyà ẹni pé àkọ́kọ́ tí mo kọ́ kí wọ́n lẹ́ẹ̀kan yẹ ó ní pé kí wọ́n lè bá a ṣe làákàyè náà ó lè bá a yé àwọn táwọn fẹ́ fi ẹni pé bẹ́ẹ̀ ṣe ń ka kinní yìí gan ó ti ń jẹ́ kó yé mi pé kinní yìí gan ò yé ẹ̀yin gan so nǹkan yìí gan ò tí ì sì fún ẹ̀yin gan torí àjàbà ẹ tún sọ pé ó dàbẹ́ ni pé Muhammad so ó ti dàrú. mi ò sọ pé ó dàbí pé mo ní ó yẹ túbọ̀ sí yẹ kẹ́ túbà yẹ. mo ní wúyẹ ẹsẹ dọ̀bírù tọ́lọ́run bá lò bẹ́ẹ̀. mo sọ fún yín pé kì í sọ lọ́hùn ẹ má jẹ́ kí kinní yẹn dàrú ó yẹ tún gbé ẹ tún gbé. Allahu yẹsẹ Allahu tó ní wa tó dá wa dọ̀bírù tọ́lọ́run táláwo lò bẹ́ẹ̀ yẹn wúyẹ ó tọ́ka sí pé àlẹ́bí Ọlọ́run bá ń bá sọ̀rọ̀. ṣé ẹ gbọ́ nǹkan tí mo sọ Allah yàtọ̀ sọ́lọ́hun Allah lẹ́ máa lò Allah. ètò láyé ẹkẹ bá wa kábàásì ìfáàfáà kẹ bá wa tú ó dà ń pàfà yóò wọn ìṣọmọ lárúbáwá. ẹyẹ tú fèmí. wọn ti fẹ́ tú. wàláwù nazzalnahu tó bá jẹ́ pé a sọ ọ́ kalẹ̀ yẹn alukur'an ala ba'din fún àwọn ẹlòmíì àjẹmí tọ́jẹ́lédèkèdè so ohun tó wà ń bẹ nìyẹn tó bá jẹ́ pé a sọ Kùránì yẹn fún àwọn ìran míì tí wọ́n jẹ́ elédèkèdè tí wọ́n ṣe lárúbáwá so fásitì tó wá tẹ̀lé wá ní. àwọn ìran bí kan Ọlọ́run ló bẹ̀yẹ o. wọ́n á máa pé apá kan ni o. apá. àwọn kò sí àwọn ìran o. apá báwo apá kí ni apá kí ni ìran. ọ̀tọ̀ọ̀tọ̀ ni o. ó yá bá alábàádé làjẹmí kí lè máa tún sí. àwọn apá kan báàgì yẹn gangan ni mo fẹ́ kí a kẹ́ wò yé sí o ó ṣe ìrànlọ́wọ́. sọ̀rọ̀ apá ẹsẹ̀ là ń sọ ń bí báyìí ni. apá tí a fi apá ọwọ́ wa ikọ́ ni mo sọ o àwọn apá kan kò ṣe apá o. àwọn apá àtàlàwùdé ṣé àwọn apá kan tí ìṣelédè lárúbáwá ni àbí. kò ṣe apá kan. báyìí ni wàá túbọ̀ yẹn lẹ́ẹ̀kan tẹ̀fín ẹ tú dáadáa ẹ yẹ tún kàkẹ́ tún kẹjá tẹ̀síwájú. ẹ jẹ́ mo ti rí nǹkan tí mo fẹ́ lò bẹ́ẹ̀ yẹn kí lẹ fẹ́ sọ lórí ta. ẹ tún fún wa ó sì kú fáàsì kan iye bàbá kàkẹ́ tú dáadáa ẹ wá ń disguise ẹ má ṣe báyẹn náà. mi ò disguise o. ó yẹ bàbá kàkẹ́ bàbá tú. ìkan tí a fẹ́ tú sí mo a ti tú àwọn ènìyàn ti tú. níbi báyìí kan tó sọ ni pé tó bá yẹ ká bá sọ Kùránì yìí kalẹ̀ fún àwọn kan tí ìṣe ọmọ lárúbáwá ni. exactly àwọn kan ẹ ṣeun a lè lọ bẹ́ẹ̀. so tó bá ìtumọ̀ ní pé tó bá yẹ pé àwọn tí ìṣe ọmọ lárúbáwá yìí tó túmọ̀ sí pé tí ìṣe èdè àwọn lárúbáwá àbí apá mi ìtàn sọ yẹmí pé àwọn tí ò ní máa sọ èdè lárúbáwá àbí. ẹ ṣe next verse ẹ bá wa kàkẹ́ tú. fakọ̀rá àwú àléhé mọ́kálú bí i mọ́mìnira. bàbá àwọn gàtẹ́ ń gbé wá fún mi yìí mo sọ mílẹ̀ mo ní kí ni gàtẹ́ fẹ́ lò kí ni fáyidà tàbí ká mú bẹ́ẹ̀ kí ni àǹfààní tẹ́fẹ́ ká lò bí àwọn gàtẹ́ kí máa tú yìí. nǹkan tẹ́ ẹ kà ní gbogbo ilé ìmọ̀ túmọ̀ ẹ̀yin nìkan lẹ̀ kàn gbé fáyidà wá ẹ kà á kẹ́ ẹ tú àfà. ẹ jẹ́ kí bàbá tó bá mi tó máa kọ́ bá wa tú lè náà. àfà náà. àìtúmọ̀ mo tún kan ẹ̀ sọ apá ẹsẹ̀
ẹ tú náà kí ló dé tẹ̀ ń ṣàbòsí ẹ mọ̀ tún tẹ́lẹ̀ lẹ́ni ẹ̀ ń dà wọ́n láàmú mi ò òkè dáwọ́ àwa tú ní ìsìn ẹ wá ń kọ̀ rẹ́ ti pé apá ẹsẹ̀ ló wà ń bẹ̀ so ẹ tú eléyìí. bàbá mi ò bá yín jà ìbáyéjà ń ṣàlàyé ọ̀rọ̀ fúnra wa ni kó yíra wa. ó yẹ sáré bá wa tú mo fẹ́ switch fóònù mi gan ètè. yáyáyá àti ìyẹn tó kọ́kọ́ wá ni pé tó bá yẹ ká bá sọ kùránì yìí fún àwọn ẹ̀yà míì tí ìsọmọ lárúbáwá tí wọ́n sọ èdè lárúbáwá ẹ̀yà ètè kí lélẹ̀ wá sọ. bàbá ẹ bá sọ̀rọ̀ yín lọ mo ti ní kàtí fẹ́ rí mẹ́. àwọn ò tí ì rí ẹ bá wa ká àfa yìí náà nǹkan tá a gbé yín wá sókè nílé tẹ̀sí fi dúró ibi tá a ṣe lọ sí jìnnà. ṣe rí tí a bá ń ṣe léyìí a ní gbọ́ra wáyé dáadáa. ní kẹkàn ká kùránì kẹ tún fún wa títí dípẹ́ àti gbọ́ra wáyé. nígbà tí ẹ bá ní kébi nígbà tí ẹ bá gbé jáde báyìí tẹ́lẹ̀ kíkà àti ká àti túbọ̀ lè problem bi ṣé ẹ gbé mi láyè kí gbé àwọn kankan jáde fún yín kí ní kẹ́ tú fún mi kẹ́sì. àbá ti parí ọ̀rọ̀ tiwa yín náà ní gbé ti yín wá ó yá ẹ̀ka kẹ́ tú. ẹ sọ lẹ́ẹ̀kan fún ẹrú ọlọ́run tẹ́ bá sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹrú aláwọ̀ àbí. àfa ẹ jẹ́ sáré parí pínlẹ̀ ká tẹ̀síwájú ẹ jọ. mo olóòlù àlàyé tí mo ṣe fún yín ẹ sọ lẹ́ẹ̀kan yẹn nípa ẹni tẹ́ bá sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ ní ẹ má dísì kan wá pé omirutu ali ọkọ tìlà nasa àtàtẹ̀ṣà àdà allah ilaha illallah bọ́lọ́wọ́ bá ní ànábìlẹ̀ aláwọ̀ pa àwọn láṣẹ kó wọn máa pa àwọn èèyàn àtàtẹ̀ṣà àdà allah ilaha illallah títí tí wọ́n fi gba ẹ̀sìn islam lọ́wọ́ àdìsí yẹn a lè gbà wọlé láéláé torí pé ànábì èsì apààyàn. ti gbáde sí kan jáde bàbá yìí. ní ìdí ìgbé jáde. ẹyẹ fò kiri ẹyẹ ṣàbòsí alábòsí ni gbogbo yín alábòsí ni a ti kírun títí gbogbo orí wa ti dúdú ó ti dúdú ẹyẹ tàn wá mọ́ ẹ tú eléyìí kẹtú yé fò kiri ẹ má fò sí bomi ẹ tú eléyìí tó ní ẹ̀ka kẹtú. ṣé ẹni tí ò bá gba àlùkùránì gbọ́ só lè gbà àdìsí gbọ́ ni. àáfà ṣe máa pè é gbọ́nà tú ètò láyé ẹjẹ́ kí n switch fún yìí ẹjọ́. ṣe rí àwọn èèyàn yìí ẹ̀yin fún ara yín máa ń implicate ara yín púpọ̀ gan oye because kí ló wà nù tánìkẹ́ tú mẹ́ẹ̀. nǹkan tánìkẹ́ tú yẹn ẹ̀yin kọ́lẹ́ bá ní kí n tú. tánìkẹ́ ṣàbòsí wà nù kúránì ni. àbòsí òsínú kúránì bọ̀ tẹ́tí fi àbòsí. débì kan wà tẹ́lẹ̀ tú nínú kúránì ni. kí ló dé tẹ́lẹ̀ ká mọ̀ tú kúránì kí lẹ fẹ́ lò. kí ló dé tí ẹ wá insist pé ẹ lè tú kúránì gbangba. kí ló tà lè tú. mọ bí ó ṣe máa fíù láàrin àwọn mùsùlùmí tó wà níbí pé wọ́n ní káfà tú kúránì ó wá ń yí wọn lọ yí wọn bọ̀ pé ṣé nǹkan kan wà nù kúránì yẹn tí ò tú. èyí tá a ti tú lára ọkọ kí ni nǹkan tẹ́ ló ń bẹ̀. ẹ má ṣe bí ọ̀rọ̀ méjì ló wà ń bẹ̀ ọ̀rọ̀ àbọ̀ ní àbọ̀ tó kù nìyẹn kẹ́ ẹ dẹ̀ tú ẹ rí tú. tálá ọkọ ọkọ tú yẹn sọ̀rọ̀ lé lórí náà. ẹ̀yin ní kẹ́ àbọ̀ ní àbọ̀. alẹ́ àròbíyá yẹn làálàá kó táàkì lónìí yẹn ṣé secret ẹ̀ kọ́ bá wa lò. gbogbo wa ti kírun orí ti dúdú fáìgẹ̀ ti bàjẹ́ ṣé secret ni